A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ti fìdí ìyànsípò Ṣòun Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Ọláoyè múlẹ̀ bí wọ́n ti dá ìdájọ́ ìṣíwájú tí ó wọ́gi lé ìyànsípò rẹ̀ nù. Níbi ìdájọ́ òní ni adájọ́ Yàgàtà Nípà tí ó darí ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́ni mẹ́ta ti gbè lẹ́yìn Ọba Ọláoyè lórí gbogbo ẹ̀sùn oníkókó mẹ́wàá tí wọ́n pè. Ọjọ́ 15 oṣù kẹwàá ni adájọ́ K.A. Adédòkun wọ́gi lé ìyànsípò Ọba Ọláoyè bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní irregular, null and void, pẹ̀lú bí ó ṣe kọ̀ láti tẹ̀lé ìlànà oyè Ṣòun jíjẹ fún ti ọdún 1958. Ṣùgbọ́n ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn gba ẹ̀sùn wọ̀nyí sí apá kan bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Ọba Ọláoyè ni ojúlówó Ṣòun ti Ògbómọ̀ṣọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Bàbá àgbàlagbà kan ẹni ọdún 94 Adédàpọ̀ Ìdòwú ti fi orúkọ sílẹ̀ fún ètò ìdánwò JAMB fún ọdún 2025 UTME pẹ̀lú èròǹgbà àti mú ìlérí rẹ̀ ọjọ́ pípẹ́ ṣẹ láti ka ìwé fún iṣẹ́ òṣèlú Political Science ní Ifásitì Ìbàdàn. Ìdòwú tí ó fi orúkọ sílẹ̀ ní JAMB Professional Test Centre ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ìdùnnú rẹ̀ hàn sí bí ìforúkọsílẹ̀ rẹ̀ ṣe lọ ní ìrọ̀rùn. Ètò ìdánwò UTME bẹ̀rẹ̀ ní ọjọ́ 21 oṣù Kínní. Ọ̀sẹ̀ tí ó kọjá ní JAMB ṣe àfihàn wípé ó lé ní 700,000 akẹ́kọ̀ọ́ tí ó fi orúkọ sílẹ̀ pẹ̀lú 11,000 nínú wọn tí wọ́n jẹ́ underage. Ìtàn Ìdòwú jẹ jáde nínú ìwé ìròyìn búlẹ́tìnì fún àjọ JAMB bí ó ti ní báyìí òun lè mú ìlérí òun ṣẹ níbi ọjọ́ orí rẹ̀ gbé dúró. Bákan náà ni ó gba àwọn mìíràn ní ìmọ̀ràn kí wọ́n má rẹ̀wẹ̀sì nínú ohun tí wọ́n bá yàn láàyò. Bákan náà ni ó gba àjọ JAMB ní ìmọ̀ràn kí wọ́n rí i dájú wípé ètò ẹ̀kọ́ wà fún gbogbo ènìyàn láì wo ọjọ́ orí tàbí ìpèníjà ara. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Director General náà fún Nigeria Maritime Administration and Safety Agency (NIMASA) Dakuku Petersad ti kẹ́dùn lórí ikú olóyè Edwin Kiagbodo Clark. Nínú àtẹ̀jáde òní ni Petersad ti ní pẹ̀lú ikú Clark, Nàìjíríà ti pàdánù ohùn, voice, patriot, statesman, defender and shining light. Petersad ní òun gba ìròyìn ikú Clark pẹ̀lú ìyàlẹ́nu ńlá bí ó ti ní ikú kọmíṣánná fún ìjọba àpapọ̀ àná ti fi àlàfo sílẹ̀ tí ó pọ̀ jù láti dí. Ó ní ìpàdé tí òun ní pẹ̀lú rẹ̀ kẹ́yìn ni láti jíròrò lórí ìwé rẹ̀. Petersad ní òun sọ̀rọ̀ lórí àwọn ọ̀dọ́ ọmọ ìjọ tí wọ́n wà ní ìpínlẹ̀ Èkó. Ó sì pe òun lẹ́yìn èyí láti dúpẹ́ lórí àwọn ọ̀rọ̀ ìwúrí tí òun sọ nípa rẹ̀, bí ó ti ké sí àwọn ìran òde ìsinyìí láti tẹ̀síwájú nínú ìjàǹgbara. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Olórin Habeeb Òkìkíọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Portable ti sọ gbangba wípé wèrè tó ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé-ìwòsàn alárùn ọpọlọ ní Arò, Abẹ́òkúta lòún jẹ́. Portable sọ èyí níbi tó ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ògùn àti gbogbo ọmọ Nàìjíríà lónìí lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá kéde wípé wọ́n ń wá olórin Zazuzè ní a gbọ́ wípé ó lọ́wọ́ nínú ìjà pẹ̀lú òṣìṣẹ́ ìjọba mẹ́ta láti Ogun State Ministry of Physical Planning and Urban Development, Ọ̀tà Zonal Office, TPL Ọ̀nàbànjọ Abídèmí, TPL Raymond Lateef àti TPL Ridwan Oyèrò Akílẹ́sì níbi wọ́n ti ń ṣe iṣẹ́ wọn ní Òkè Ọ̀sà Tìgbó, ìlú Ọ̀tà, ìpínlẹ̀ Ògùn. Àwọn wọ̀nyí ní àwọn ṣe alábàápàdé bàbá àgbàlagbà kan kí wọ́n tó ṣe ìdánimọ̀ rẹ̀ sí bàbá Portable ní Òdògùbà lágbègbè. Lẹ́yìn tí wọ́n ṣe àpèjúwe ara wọn tí wọ́n sì béèrè fún ìwé approved building plan ni bàbá Portable bá dá wọn lóhùn wípé ọmọ òun kò sí nílé. Kò pẹ́ kò jìnnà ní Portable dé pẹ̀lú ìhámọ́ra ogun bí ó ti darí àwọn jàǹdùkú ẹlẹ́ni mẹ́sàn-án tí wọ́n sì ṣe ìkọlù sí àwọn òṣìṣẹ́ TPL. Àwọn ọlọ́pàá ṣe ẹ̀sùn wípé wọ́n fi ìyà jẹ àwọn òṣìṣẹ́ ìjọba bíi bàrà ni wọ́n lù wọ́n kúrò níbẹ̀
tí wọ́n dá àpá sí wọn lára kí wọ́n tó ríbi sá mọ́ àwọn jàǹdùkú wọ̀nyí lọ́wọ́, tí wọ́n fi wá ṣe ẹ̀sùn sí iléeṣẹ́ ọlọ́pàá ẹkùn wọn ní Ọ̀tà. Èyí ló mú ẹ̀sùn yìí kẹnu dé ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn. Àwọn 9 ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú lórí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n Portable na pápá bora. Nígbà tí ó ń fèsì ní Portable gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram lọ lónìí ọjọ́ Ìṣẹ́gun láti rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Dàpọ̀ Abíọ́dún bí ó ti ṣe ẹ̀sùn wípé wọ́n mọ̀ọ́mọ̀ parọ́ mọ́ òun nítorí òun wọ aṣọ tí ó ní àwòrán Sínátọ̀ Adéọlá Solomon Yayi. Olórin yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé alárùn ọpọlọ lòun, òun ní káàdì sí ilé ìwòsàn Aro níbi tí òun ti ń gba ìtọ́jú, òun bẹ̀rù ìjọba, ọmọ ìjọba sì lòun jẹ́, òun ní oògùn tóun ń lò wọ́n lè lọ wádìí ní Aro. Olórin yìí tẹ̀síwájú wípé Abẹ́òkúta ni òun ti wá, níbẹ̀ ni wọ́n ti ń tọ́jú òun, òun kì í ṣe olè, gbogbo àwọn tí ó wà ní àyíká rẹ̀ ni ó ń ràn lọ́wọ́ láì wo ibi wọ́n ti wá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.